kó ojúmọ́ èèyàn mi ṣàlàáfíà ní ṣe gbogbo yín ṣàlàáfíà mú bá wa ẹ ṣé gan ni èmi ọmọ yín náà ni mo tún dé a kàn ń dára wa lẹ́kọ̀ọ́ ní lóríṣiríṣi nítorí pé a fẹ́ kílẹ̀ wa bàjẹ́ kó má di ọjọ́ ọ̀la torí tán bá ní kán sọ lẹ́ni ní gbogbo àgbáyé wá ní àwọn òun ló pọ̀ jù lágbàáyé àwọn Áfíríkà náà máa fi ń ṣe náà máa fi ń perform experiment ta ló di ilẹ̀ èèyàn dúdú mú àwa èèyàn dúdú yìí náà ni ọjọ́ tí àwa èèyàn dúdú bá ti bọ́ kúrò nínú oko ẹ̀sìn tá a wà tá a bẹ̀ sí ń produce nǹkan kan tá a bẹ̀ sí ń ṣe nǹkan kan a rí wípé àwọn àwọn black tó wà ní gbogbo àgbáyé bóyá lamẹ́ríkà ni o tó ní ọpọlọ láti lè dá léṣẹ́ lẹ̀ táwa bá múra wa a rí pé gbogbo wọn máa padà sọ́dọ̀ wa torí àwa là ń dì wọ́n lọ́wọ́ mú sìn àwa la àjẹ́ kán ní ìlọsíwájú láti lè move on fún nǹkan tán fẹ́ ṣe àwa gangan là ń dì wọ́n lọ́wọ́ mú la àjẹ́ kán lè move on láti lè ṣe nǹkan tán ṣe so ó dìgbà tí àwa dúdú tá wà ní Áfíríkà tí a bá bẹ̀rẹ̀ sí múra wa dáadáa tá a dẹ̀ mọ nǹkan tá à ń ṣe ẹ rí i pé ilé ayé máa rójú kí ló dẹ̀ ń dì wá lọ́wọ́ mú jù nílẹ̀ Áfíríkà òun náà ni ẹ̀sìn òun náà lè ẹ̀sìn lẹ́ni mo máa sọ̀rọ̀ lórí nǹkan tá à ń pè ní sacrifice ìrúbọ torí àwa èèyàn dúdú tí àwọn ẹlẹ́sìn bá máa sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ni lágbájá ẹlẹ́bọ ni tàmẹ̀dò ẹlẹ́bọ ni kìnnìkan ṣùgbọ́n nínú bíbélì tá máa ní sacrifice o lè ṣe gbogbo wa ni ẹlẹ́bọ kí là ń pè ní ẹbọ àwọn òye àwọn ẹlòmíín rò wípé ẹbọ ṣíṣe ni wípé ó dìgbà tó bá kó gbé nǹkan lọ sórí ìta no ìwọ tó bá wà nínú church tó bá ń ṣe èso kó késo sínú abọ́ bóyá o lè gbé fáwọn ọmọ ní wòlíì ẹni kó lọ gbé fáwọn ọmọ kìnnìkan pé káwọn ọmọ ẹbọ ló ṣe ẹbọ ló ṣe nítorí kí ni ó ṣe kíní yẹn láti lè rí nǹkan kan ni ẹbọ ṣíṣe ni pé kó ṣe nǹkan kó o nígbàgbọ́ nǹkan tó bá ṣe yìí á connect mọ́ Elédùmarè láti lè jẹ́ kó rí nǹkan ìwọ tó bá ń dá ìdá mẹ́wàá nínú church ẹbọ ló ṣe kátẹ̀ wá sọ pé ìyẹn èèyàn ló tẹ̀ fi rúbọ fún bíi tiẹ̀ torí Ọlọ́run ọba kò kí ń gba kí lórúkọ ẹ̀ kò ń gbowó ẹbọ ló ṣe. gbogbo apátápátá là ń ṣe ẹbọ ká tó lè rí Elédùmarè ìwọ tó o bá yan sàká fáwọn èèyàn ẹbọ ló ṣe torí pé o ṣe kó o lè rí nǹkan kan gbà lọ́wọ́ Allah ni ìtumọ̀ ẹbọ ni pé nǹkan kan tó o bá ṣe tó o nígbàgbọ́ wípé tí n bá ti ṣe kí nìyí o ọ̀nà mi á là àbí mi ní kú àbí pé mi ní rí kú ọmọ àbí pé mi ní rí kú ọkọ àbí pé mi gan ò fẹ́ kú àbí pé mo fẹ́ kọ́ kí n kọ́lé tán ní kó lọ ṣe àwọn nǹkan kan kó kínkínní yẹn tó lè ṣe nǹkan tí wọ́n ń pè ní ẹbọ ṣíṣe nìyẹn. nǹkan tá ń pè ní ẹbọ ṣíṣe nìyẹn. even kò jojúmọ́ là ń rúbọ nínú ilé wa ìwọ tó o bá ń dáná lásán tó ń dáná tó ṣe oúnjẹ tíyàwó ẹ̀ tó ń ṣe oúnjẹ fún ẹ nínú ilé tó jẹun ẹbọ ẹnu lórú yẹn ẹbọ ẹnu lórú nínú ilé yẹn gbogbo àwa ọkùnrin pátápátá la ní babaláwo nínú ilé wa torí èmi ìdílé babaláwo rí ẹni tí ò bá délé babaláwo rí lẹni tí ò fẹ́ yàwó tó bá ti fẹ́ yàwó ò délé babaláwo rí ṣùgbọ́n tó o bá níyàwó lọ́dọ̀ tó ń ṣe oúnjẹ fún ẹ ìyàwó ẹ ní babaláwo ẹ torí tí ò bá ṣe oúnjẹ fún ẹ tó bá jẹun ìwọ náà mọ̀ pé kú máa dé nìyẹn ìwọ even nǹkan kó máa yálé oníbùkà kó lọ máa jẹun bẹ̀ òun rúbọ ẹnu ni torí kó má bàa kú torí kó lè ní health tó dáa kó lè ní ìlera tó dáa ìyá Kúdírátù tó lọ sọ́dọ̀ yẹn òun gan ni babaláwo rẹ
gbogbo wa la ní babaláwo nílé ayé tó ń ṣe àwọn kankan fún wa, yálà kó ṣe nípa pé bóyá kó lọ dira àbí kó kàn máa jẹun lásán. Kí ni ìdí tí mo fi fẹ́ sọ̀rọ̀ yìí ni pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó wa lọ́pọlọ lọ. Àwọn tó mọ nípa ẹ̀sìn, àwọn tó mọ wé ara wọn náà níláárí nínú ẹ̀sìn, ẹni tó ń tẹ̀lé wọn àwọn náà ń forí kó wàhálà yẹn torí kíni wọn kì í rójú ráyè gbọ́ tiwọn, torí inú àwọn pásítọ̀ àbí àwọn àfáà yẹn dẹ̀ máa ń dùn, torí pé wọ́n ti rí wípé bó o ṣe ń tẹ̀lé wọn yẹn ló dáa, bó o ṣe ń tẹ̀lé wọn yẹn òun ló dáa. Ààrẹ lòmíín sìn ó lè gbéra, pásítọ̀ òun ti rí lé níbì kan, òun fẹ́ kó lọ síbi ilé òun, pásítọ̀ ẹ̀ máa sọ fún pé ẹ má wọ́rí kábàlẹ̀ fẹ́ kó lọ, a máa bá yín wálé ní surroundings wa níbi tó jẹ́ pé bó lẹ fẹ́ kó lè ti jìnnà jù náà, torí pásítọ̀ ò fẹ́ kó ṣoríire, kò fẹ́ kó kúrò ní agbègbè òun. Sórí ìdí èyí, gbogbo alẹ́lẹ́bọ nílé ayé, nǹkan tó bá ti lè mú kí àwọn mùsùlùmí kán máa lọ Mẹ́kà lọ máa lá òkúta, kán máa sọ̀kò àṣetánì, kán máa pẹran, ẹbọ náà nìyẹn. Nǹkan tó bá lè mú kí ìwọ náà jí ní ọjọ́ Christmas tó kẹ́dìyẹ jáde tó bẹ̀rẹ̀ sí ń yin lọ́rùn, kí ló ṣe? Bó ní kálukú ṣe ń ṣe ló yàtọ̀. Ẹ má jẹ́ kán fi kán gbé wa kọlura wa mọ́. Ẹ má jẹ́ kán gbé wa kọlura wa mọ́. Débi pé ẹlòmíì àárọ̀ ọmọ ìyá ẹ̀ ń sìn kò ní lè bá sọ̀rọ̀ mọ́. Ẹlẹ́bọ ni ẹlòmíì tẹ̀ máa ń sọ mi kì í lo nǹkan dúdú láyé mi, àti sọ̀rọ̀ àwa di nǹkan dúdú, ṣùgbọ́n tára ẹ̀ ò bá dá, àgbo tí àwọn baba ńlá baba tiẹ̀ tán ṣe kalẹ̀ ló máa lọ mú. Wà ní kán báyìí wàgùn mu, ó ṣègbèlè lárúbáwá ilẹ̀ Ísírẹ́lì lọ, àbí kó wọn báìbù ẹ̀ sínú omi kó gbé mu. Ìwọ tó bá san ìdá mẹ́wàá, ẹbọ ni. Ẹbọ Ísírẹ́lì ló ń ṣe yẹn. Nǹkan tó fi yàtọ̀ ni pé wọ́n kọ́ kalẹ̀ fún ẹ wípé Yahweh wọn ló sọ bẹ́ẹ̀. A kàn fi kíní ìyá kan fi ń rúra wa lójú ni. Ẹ jẹ́ kí gbogbo wa mọ nǹkan tá à ń ṣe. Àwa èèyàn dúdú, àsìkò tó fún wa láti mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa. Ẹ má jẹ́ ká da ilẹ̀ wa rú, kò síbi tá a lè rí sá lọ. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Gbogbo wa pátápátá la máa ṣoríire. Ẹ subscribe sórí YouTube channel Oma TV. Tẹ́ bá ti click lórí YouTube channel yẹn, ẹ máa rí mi mo wọ pink bíi orange shirt, mo fi fìlà lé lórí. Ẹ subscribe sórí ẹ̀. Ẹ tó bá mi subscribe sórí TikTok mi náà, Oma TV ló ń jẹ́. Ẹ subscribe sórí Facebook mi, Prince Owolabi Aladenika. Gbogbo wa pátápátá la máa ṣoríire o. Thank you very much. Ẹ ṣé gan ni.